Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa Ọ̀dẹ̀ Òdùnbí. Níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi, ẹ̀yin ènìyàn mi. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di bákan náà, ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́. Àwa la ó máa wá o, ẹ̀yin náà la ó máa bá. Ó mà tún ti ṣẹlẹ̀ báyìí o. Ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ohun tó tún ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ ńlá fẹ́ ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ńlá kan ti fẹ́ ṣẹlẹ̀ báyìí. Wòlíì kan mà ló tún ti jáde o. Wòlíì tún ti sọ̀rọ̀. Ó ní ohun tí ó sì máa ṣe pé tí ó ṣẹlẹ̀ ní Aso Rock yóò kọjá agbára Nàìjíríà. Wòlíì tún ti bọ́ta, ó ti sọ ohun tí yóò ṣẹlẹ̀ ní Aso Rock, ìyẹn ní ilẹ̀ Nàìjíríà yìí. Tá bá ń sọ̀rọ̀ wòlíì tó jẹ́ pé tí ó bá máa sọ̀rọ̀, ọ̀rọ̀ rẹ̀ ó máa ń ṣẹ. Wòlíì pẹ̀lú àwọn tó jẹ́ pé wọ́n ń sọ̀rọ̀ kó ṣẹ bẹ́ẹ̀ nínú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí. Ẹ gbọ́ ohun tí ó sọ báyìí. Ó ní gùdùgbẹ́ máa já ní Nàìjíríà. Wòlíì ti sọ̀rọ̀. Ó ní gùdùgbẹ́ yóò já ní Nàìjíríà. Ó ní ẹ̀san yóò ké lórí àwọn olóṣèlú àti àwọn ọ̀jẹ̀lú tí ó wà ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó tún wá sọ̀rọ̀ kan tó tún yani lẹ́nu. Ó tún kìlọ̀, ó ṣèkìlọ̀kìlọ̀ fún àwọn ọ̀dọ́ wípé àwọn olóṣèlú yìí àti pé wọn ò tí ì repent rárá, wípé wọn ò tí ì ronúpìwàdà, wípé ọ̀rọ̀ wọn dàbí bó ṣe ń gé wọn lọ́wọ́ náà lọ tún bò ká. Ó tún wá mẹ́nu bà àwọn ibì kankan tó tún jẹ́ wípé wòlíì yìí ó ní ìran tí Ọlọ́run fi hàn òun nípa orílẹ̀-èdè Nàìjíríà yìí ó lágbára gan. Ó ní ìṣẹ̀lẹ̀ kan máa ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ sì máa ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí tó jẹ́ wípé àwọn ọ̀dọ́ wa kọ̀ máa pòórá ni láì mọ bí ó ṣe ṣẹlẹ̀. Ó ní àwọn ọ̀dọ́ wa kọ̀ máa rá, ẹ ò ní mọ pàtó ohun tí ó ṣẹlẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀. Wòlíì tún sọ̀rọ̀, ó lahùn. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ó ti di òkú. Ó ní ó ti kúrò ní wípé one nation mọ́, wípé pínpín ní Nàìjíríà sì máa pín. Wòlíì ní wàhálà yìí sì máa ṣẹlẹ̀. Ó ní wàhálà sì máa ṣẹlẹ̀ ìyẹn ní Aso Rock débi wípé ó máa di iṣu ata yànyàn, wọ́n á máa tutọ́ síra wọn ní ojú. Wòlíì ní ìṣẹ̀lẹ̀ tó sì máa ṣẹlẹ̀ ó máa le gan, pé ìta sì ń rí lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wípé díẹ̀ sì ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ má gbàgbé wípé ìran àwọn wòlíì kan náà ti sọ̀rọ̀ tẹ́lẹ̀, ìyẹn ní ọ̀sẹ̀ ta ló lọ yìí, pé orílẹ̀‐èdè Nàìjíríà ti di òkú, wípé pínpín ni àfi tí wọ́n bá máa pé àpínpín ni wọ́n pín, pé kò sí nǹkan tí ó lè ṣẹlẹ̀. Náà wòlíì mi tún ti fẹsẹ̀ ẹ̀ múlẹ̀. Wọ́n ti sọ̀rọ̀, kódà wọ́n sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọkùnrin kan yìí, ìyẹn Pella, a very young boy tó jẹ́ pé ó máa ń ṣe àwọn eré lórí TikTok yẹn. Bákan náà bàbá yìí tún sọ̀rọ̀ kan, ó sọ̀rọ̀ nípa ẹ̀, kódà ó sọ ní bí Nàìjíríà ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ̀yin ènìyàn mi, ẹ jáde ẹ wá gbọ́. Ó ní àṣírí ìkọ̀kọ̀ kankan tó wà tó jẹ́ pé àṣírí yìí ló di Nàìjíríà mú, wípé bí bẹ́ẹ̀ kọ́, bí a ò bá pín, pé kò sí nǹkan tó jẹ́ wípé ó lè mú Nàìjíríà nísìnyí mọ́. Ó ní kò sí wípé Nàìjíríà sì máa dá kankan mọ́, nítorí wípé Ọlọ́run bínú sí orílẹ̀-èdè lọ́wọ́lọ́wọ́. Ó lọ́lọ́run bínú sí orílẹ̀-èdè gidigidi, wípé ọ̀nà àbáyọ ni pé kí Nàìjíríà ó pín. Ó ní ọ̀nà àbáyọ ni pé kí Nàìjíríà ó pín. Ṣé ti rí ìdí tó jẹ́ pé àwọn náà fi ń pariwo wípé òmìnira wa la fẹ́? Ṣé rí ìdí tá fi sọ wípé Yorùbá nation ló lè ṣe? Nítorí pé àwa gan ti mọ̀ wípé kò sí nǹkan kan lórílẹ̀‐èdè Nàìjíríà mọ́, àfi pínpín ni. Òun lẹ ṣe ń rí wípé most of everything are now coming out. Nǹkan tó pọ̀ ló kàn ṣe wá ń jáde sí i tó jẹ́ wípé ó rọ̀ mọ́ ètò ìjọba Nàìjíríà yìí. Ìdí nìyí tá fi sọ wípé òmìnira wa ló lè ṣe. Nítorí wípé tí a ò bá pín, kò sí bí a ṣe lè máa ṣe. Ṣé bí àwọn Fúlàní ṣe ń fìyà jẹ ìran ọmọ Yorùbá la fẹ́ sọ ni? Àbí
bí wọ́n ṣe ń wọnú oko wa tó ń ṣe bó ṣe wù wọ́n, ṣé ìyẹn náà láti fẹ́ sọ ni? Débi wípé ìjọba gan ò rí nǹkan kan ṣe sí, àbí bí wọ́n ṣe ń pa àwọn ọmọ ìran Yorùbá bí ẹran tí ó jẹ́ wípé àwọn olórí gan wọn ò rí kankan ṣe sí. Orílẹ̀-èdè Nàìjíríà yìí ni ó ti yà mí lẹ́nu. Ó yà mí lẹ́nu wípé àwọn tó jẹ́ olórí wa gan wọn ò gbọ́n tó àwọn tó ń darí. Àwa tó ń darí gan a gbọ́n ju àwọn tó ń darí wa lọ. Tó túmọ̀ sí wípé àwọn ìjọba wa ọ̀jẹ̀lú ìkówójẹ ló pọ̀ jù nínú gbogbo wọn, ẹranko ló pọ̀ jù. Wòlíì tún wá sọ̀rọ̀ o. Ó ní wọ́n máa gbìyànjú gan láti má rí pé pínpín yìí wá sí ìmúṣẹ. Ó ní wọ́n máa gbìyànjú, wọ́n máa ti ipá wọn láti rí pé orílẹ̀-èdè Nàìjíríà yìí yóò pín. Òun lẹ ṣe ń rí wípé wọ́n sì ń hold wa láti fún wa ní òmìnira wa. Ṣùgbọ́n wòlíì sọ̀rọ̀, ó ní òun ò mọ ìgbàkúùgbà tó máa ṣẹlẹ̀. Ó ní ṣùgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà máa pín. Ṣé wá rí wípé Ọlọ́run gan ti ṣe kí ni, ó ti fi òǹtẹ̀ lù pé lílọ ní kóníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀, nítorí kó orílẹ̀-èdè Nàìjíríà yìí kó lè ní ìsinmi, oníkálukú gbọ́dọ̀ wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Nítorí gbogbo wa la mọ̀, nítorí wòlíì náà tún sọ̀rọ̀, ó ní Ọlọ́run ń bínú, ó ní ẹ̀san ló ń ké lórí Nàìjíríà láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ó ní torí pé Ọlọ́run bínú sórílẹ̀-èdè Nàìjíríà yìí gan, nítorí ẹ̀jẹ̀ ti pọ̀ jù. Ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ ti ń ké jù fún ẹ̀san. Ó ní ẹ̀san yìí yóò bẹ̀rẹ̀ láti Aso Rock, ṣùgbọ́n wọn ò dárúkọ. Ó wá ṣe kìlọ̀kìlọ̀ débi wípé ó fa àwọn ọ̀dọ́ létí o. Ó ní pé kí wọ́n dákun kán jọ̀ọ́. Ó ní kí wọ́n ṣe protest ní ìrọwọ́rọsẹ̀ tí ó jẹ́ wípé kò ní sí ìjà, nítorí wípé àwọn olóṣèlú wọn ò tí ì yí padà nínú ìwà iṣẹ́ láabi wọn. Nínú ìpàdé tí wọ́n ṣe kò sí tó wọ́n ní plan gidi fún Nàìjíríà. Plan tó tún plan fún Nàìjíríà kò ju bí wọ́n ṣe máa upgrade ebi wọn lọ. Ó ní ìyà sì ń bọ̀ o. Ó ní ìyà sì ń bọ̀ tó máa jẹ Nàìjíríà, ṣùgbọ́n preamble lásán lélẹ́yìí, tó túmọ̀ sí wípé erémọdé lásán sì lélẹ́yìí. Ìdí nìyí tó fi jẹ́ pa fi ń pariwo Yorùbá nation wa la fẹ́. Ẹ̀yin ènìyàn mi, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yìí káàkiri, nítorí ó sọ wípé àwọn ọ̀dọ́ kọ́ lu ọgbọ́n kọ́ fi ṣe kíni, kọ́ fi ṣe protest wípé àìjẹ́ bẹ́ẹ̀ there will be silent killing, silent kidnapping all over. Ó ti wá sọ̀rọ̀, ó sọ wípé àwọn ọ̀dọ́ kọ̀ déédéé máa ra, a ò ní mọ pàtó ohun tí ó fà tàbí ibi tó ti wá. Ó ní láti fi hàn pé àwọn olóṣèlú yìí they can do and undo. A lot of people will die. Tó ẹ̀yin ènìyàn mi, níbikíbi tẹ́ bá ti wà, ẹ dákun ẹ tẹ àtẹ̀jíṣẹ́ yẹn, ẹ jẹ́ kó lọ viral. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ fi wà pẹ̀lú wa, ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí ó lọ viral. Ẹ jẹ́ káwọn ènìyàn mọ̀ pé Yorùbá nation la fẹ́. Ẹ jẹ́ ká mọ̀ pé no retreat no surrender, Yorùbá nation náà ló lè ṣe o. A ó máa fi èyí ṣe ìlọ, nítorí pé àgbẹ̀ oníroko títí kó gbàgbé ilé, bó pẹ́ bóyá onílé á relé. They use this opportunity to let you know say we's coming back. Ó dàbọ̀.